Ẹ̀yin ará mi, ẹ bá mi kà lọ. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Ó fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tó bá ní àìsàn tí wọ́n ń pè ní ògún òru. Àìsàn ògún òru yìí lágbára débi pé a kàn mú onítọ̀hún, ó lè máa jó, ó lè máa sọ̀rọ̀ lọ́wọ́, a kàn ṣubú lójijì tí ò ní mọ̀ tó ń ṣe mọ́. Ẹ̀mí ó wà lára rẹ̀ o, ó lè tó wákàtí 6 kó tó di pé yóò lajú padà. Tó bá lajú, ó lè má gẹ́tì ara rẹ̀ dáadáa mọ́. Ìgbà mìíràn ó lè jẹ́ pé wákàtí 3 tàbí wákàtí 2 ni ó tó lajú padà. Àìsàn ògún òru kìí ṣe òru nìkan ló máa ń mú àwọn èèyàn. Kìí ṣe òru nìkan ló máa ń mú àwọn èèyàn. Ó lágbára débi pé kò mọ ọmọdé, kò mọ àgbàlagbà. Dákun bá mi share rẹ̀ sí èèyàn 20 tó bá ti ń dọ́dọ̀ rẹ̀. 07033849598. 07033849598. Dákun bá mi share rẹ̀ sí èèyàn ogún tó bá ti ń dọ́dọ̀ rẹ̀. Tó bá di share rẹ̀, á dàn fún ọ. Kí ni àwọn nǹkan tá a nídìí? Lọ bá mi wá àgbàdo odidi kan tó ní ṣúùkù lára, tó ní èpo lára, tó complete dáadáa. Kó wá jẹ́ àgbàdo pupa tó special yẹn. Kì í ṣe àgbàdo yellow, kì í ṣe àgbàdo white, ó rí pupa ni. Bí red color báyìí ló ṣe rí. Tó bá ti dọ́dọ̀ àwọn alágbo máa ń ní àgbàdo pupa. Tó bá ti wá àgbàdo pupa yìí, dákun bá mi share rẹ̀ 07033849598. Nọ́mbà mi ò yí padà. Àgbàdo pupa yìí ó wá yọ háà ara rẹ̀ kúrò. Tó bá ti wá yọ háà ara rẹ̀ kúrò, wá mi sure kó bá mi lẹ ọṣẹ mọ́ gbogbo ara rẹ̀ yányán. Bá mi lẹ ọṣẹ mọ́ gbogbo ara rẹ̀ tó ò ní rí nǹkan kan pà jáde lára rẹ̀. Àti ṣùkú ni àti àgbàdo ni tí kankan ò ní hàn pà lára rẹ̀. Tó bá ti wá lẹ mọ́ tán yányán, tọ̀, wá bá mi gbé sínú kòkò kan. Kan ra wá alligator pepper ẹyọ kan, àtàrí ẹyọ kan. Kan ra fi sí ní ẹ̀gbẹ́. Fi sí ní ẹ̀gbẹ́, tó bá ti fi sí ní ẹ̀gbẹ́, gbé kaná, ó di jíjó. Tó bá ti bẹ̀rẹ̀ sí ní jó, lẹ́yìn ìgbà náà kó wá bu omi sí. Lẹ́yìn ìgbà náà tó bá ti bẹ̀rẹ̀ sí ní jó, astaghfirullah. Tó bá ti jó tán, tó bá ti jó tán, tó bá ti lọ, kó wá sọ di powder. Tó bá ti di powder, kó bẹ̀rẹ̀ sí ní máa lò pẹ̀lú omi gbóná. Tó bá wọ̀, o lè lò pẹ̀lú ẹ̀kọ gbóná. O lè fi omi gbóná lò, o lè fi ẹ̀kọ gbóná lò. Pẹ̀lú ògo Ọlọ́run, inshallah bi'idhnillahi ta'ala. Nǹkan náà ò ní ṣẹlẹ̀ sọ́mọ. Bá mi share rẹ̀. Nọ́mbà mi ò yí padà. Bá mi subscribe sórí YouTube mi, Àṣírí ọjọ́ ìbí Solution TV. Bá mi follow page mi on TikTok, Àṣírí ọjọ́ ìbí Solution TV. Follow me on Instagram, Àṣírí ọjọ́ ìbí Solution TV. Thanks so much. 07033849598.